Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Èyí tí a gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n sọ fírémù tí wọ́n lọ rà láti present fún Israeli ambassador mọ́lẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé Israeli ambassador wọ́n wá sí inú palace Orin bàbá wa Ọ̀rìnìṣà Adéyẹyè Ògúnwùsì. Wọ́n wá láti wá kí kábíyèsí nítorí bí àwa ò ṣe mọ̀ ni àwọn mọ̀ iyì àti èèyàn pàtàkì tí kábíyèsí jẹ́ ní àwùjọ. Wọ́n wá sí ilé Ifẹ̀ láti wá kí bàbá Erin ńlá láti Israel. Ẹ̀yin náà ẹ rí gbogbo àwọn fọ́tò yẹn àti welcome èyí tí wọ́n fún wọn ní inú ààfin kábíyèsí. Bí a ṣe rí ayẹyẹ yìí tó ń lọ, ẹ mọ̀ pé anytime tí àwọn èèyàn pàtàkì tán bá wá kí bàbá Erin ńlá ní inú ààfin wọn, wọ́n máa ń fún wọn ní bíi picture àwòrán tó jẹ́ pé ó máa ní mínì. Kì í kàn ṣe kéèyàn fúnyàn ní àwòrán lásán, ṣùgbọ́n àwòrán yẹn ó gbọ́dọ̀ ní mínì, ó gbọ́dọ̀ ní kókó tí wọ́n fi fún wọn. Ìtorí ẹ̀ ni wọ́n ní Queen Naomi ti ń palẹ̀mọ́ àwòrán tán fẹ́ fún wọn yìí. Ó ti ṣe díẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí torí wọ́n fẹ́ kó ní àpẹẹrẹ rere. Wọ́n fẹ́ kó ní ìtumọ̀. Kì í kàn ṣe kọ́kàn fún wọn lásán. Wọ́n fẹ́ kó ní ìtumọ̀. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ṣe ló lọ kàn ra àwòrán tó kàn ya nǹkan sí lásán ni. Wọ́n ní ìgbà tí ó dẹ̀ gbé dé inú ààfin, wọ́n ní èyí tí Queen Naomi gbé fún bàbá Erin ńlá, òun ni wọ́n present fún ambassador Israel yìí. Ìgbà tí wọ́n parí gbogbo ayẹyẹ welcoming yìí sí inú ààfin bàbá wa, wọ́n ní inú bí àǹtí wa o. Wọ́n ní ṣe ni àǹtí wa fọ́ àwòrán yìí mọ́lẹ̀ pé ó ní kí ló dé tí kábíyèsí máa mú àwòrán èyí tó jẹ́ pé Queen Naomi gbé fún wọn. Ẹ̀yin èèyàn lé, ṣé rí Queen Naomi, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ Ọlọ́run. Nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, Ọlọ́run máa ń sọ fún wọn. Ọlọ́run máa ń sọ nǹkan tó bá fẹ́ ṣe fún wọn. Nítorí pé wọn kò kí ń ṣàdédé gbé ìgbésẹ̀ láì ṣe pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀. Ìwọ ò ń sọ pé kí ló dé tí kábíyèsí fi choose àwòrán Queen Naomi? Kí ló dé tí kábíyèsí ò fi ní choose àwòrán Queen Naomi? Ṣé kéèyàn kàn lọ ra àwòrán ní store òun ni à ń sọ ni? Àbí kí nǹkan tó rà kó ní àpẹẹrẹ rere? Èyí tó jẹ́ pé tí àwọn ambassador yìí gan bá dé ìlú wọn tán bá gbé sí ara ògiri, àwọn èèyàn á máa ní, níbo lẹ ti rí painting yìí? Níbo lẹ ti rí? Nǹkan tó fà á nìyẹn tó fi ní bàbá Erin ńlá wọ́n mú àwòrán ti Queen Naomi láti present ambassador of Israel yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kì í ṣe èní ni Queen Naomi ti ń ṣe irú nǹkan báyìí. Ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe é. Wọ́n ní ìmọ̀ àti ọgbọ́n nínú gbogbo kí kábíyèsí máa fún àwọn àlejò wọn ní ẹ̀bùn àwòrán. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn tí ó ṣẹlẹ̀. Wọ́n ní so bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn. Gbogbo nǹkan tí Queen Naomi bá ṣe, òun ni kábíyèsí máa ń gbé gẹ̀gẹ̀gẹ̀. Kò sí nǹkan tó ń ṣe tí kábíyèsí ò appreciate. Gbogbo nǹkan tó ń bá ń ṣe, òun ni kábíyèsí máa ń abandon. Kábíyèsí ò abandon nǹkan tó ń ṣe. Ó kàn jẹ́ pé nǹkan tó ń ṣe kò ní meaning ni. Kábíyèsí dẹ̀ fẹ́ ẹni tó ní ọgbọ́n. Wọ́n fẹ́ ẹni tó yẹ pé ó ní ìmọ̀. Wọ́n fẹ́ ẹni tó yẹ pé ó ní òye. Kì í kàn ṣe pé kẹ́kọ̀ọ́ gbé àwòrán wá kẹ́ni kan gbà. Ṣùgbọ́n àwòrán yẹn, kí ni ìtumọ̀ àwòrán yẹn? Ẹ mọ̀ pé bàbá Erin ńlá ọlọ́gbọ́n èèyàn ni wọ́n. Ọlọ́gbọ́n èèyàn. So ìtorí ẹ̀ ni wọ́n fi choose picture Queen Naomi, frame Queen Naomi over theatre àǹtí wa. Wọ́n ní àǹtí wa bínú, wọ́n náà fara ya
wípé bí kábíyèsí ṣe ń ṣe ò dáa, kábíyèsí ń ṣojú ṣáájú, gbogbo nǹkan tí Queen Naomi bá ṣe ló dáa níwájú kábíyèsí, nǹkan tí òun ṣe kò sí èyí tí kábíyèsí appreciate, kò sí èyí tí ó dáa níwájú kábíyèsí, ṣóun lè ṣe jù, wọ́n ló ṣáà bẹ̀rẹ̀ ẹjọ́. Ẹ ṣáà mọ̀ pé àǹtí wa wọ́n ní lára tẹ́lẹ̀ jealousness ló ń bá àǹtí wa jà, jealousness even gan tí kábíyèsí ò bá mú picture Queen Naomi gan, àǹtí wa sì máa jealous náà, àǹtí wa sì máa jealous náà. So nǹkan tá a gbọ́ yìí o, wọ́n ní wọ́n gbé picture yẹn fún àwọn ambassador yìí, wọ́n nínú wọn dùn nígbà tán rí frame yẹn pé wow this is beautiful, I mean portrait, pé portrait máa rẹwà o, portrait máa dá o. Wọ́n nínú wọn dùn, wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, wọ́n ní kábíyèsí dẹ̀ jẹ́ kán mọ̀ pé àti ọ̀dọ̀ Queen Naomi ni, wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi. Mi wàá mọ̀ bóyá wọ́n pe Queen Naomi lórí fóònù o, I don't know, but wọ́n ní wọ́n dúpẹ́, àbí kán ní pé kí kábíyèsí bá wọn dúpẹ́ lọ́wọ́ Queen Naomi, wọ́n ní wọ́n appreciate portrait tí bàbá Erin ńlá tí wọ́n fi yẹ wọn sí yìí. Bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn, èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi, mo ṣe máa ń sọ fún yín, ẹ̀yin náà rí i pé àwọn ambassador yìí wá láti Israel, so èyí ò ń ṣe allege, nǹkan tá a gbọ́ òun la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní April 15, á bá wa láyé ara ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o. So wọ́n ní kábíyèsí sọ fún àwọn ẹ̀dà yìí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, irọ́ ni gbogbo ọ̀rọ̀ yẹn, wípé Queen Naomi ta property, Queen Naomi ò ta property kankan. Ọkọ Princess Diola ló ta property fáwọn ní London, àwọn dẹ̀ fi owó kún, àwọn ra ilé sí Kingston Height, pé so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, nǹkan tí bàbá Erin ńlá sọ nìyẹn. A tún gbọ́ ìyẹn náà. Wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní inú wọn kò dùn sí àǹtí wa church o. Wọ́n ní nítorí àǹtí wa church ó ń wu ìwà tó jẹ́ pé kò bá ojú mu. Ẹni fi ọwọ́ gbé ọmọ sí o. Bí ẹ ṣe ń tẹsẹ̀ subscribe, tẹ̀ ń tẹ share, tẹ̀ ń tẹ like lórí gbogbo àwọn gist wọ, Ọlọ́run á bá mi mí sí ọwọ́ yìí, òkè òkè ni ọwọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up lẹ́ẹ̀kan sí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.